a sì yìn lógo fún oore ọ̀fẹ́ mìíràn àti àǹfààní mìíràn tẹ́ fún wa láti tún rí ìsinmi tòní. àwa ń gbàdúrà pé bí ọ̀rọ̀ tòní yóò ṣe máa jáde kí ẹ bá wa sọ̀rọ̀. Jésù Olúwa wa, àmín. A kí wa kú ìsinmi ti tòní. Àkọ́rí tí a ó máa gbéyẹ̀wò lónìí ni ìwọ ṣolóòótọ́ dojú ikú. Be thou faithful unto the death. Be thou faithful unto death. Ìwọ ṣe olóòótọ́ dojú ikú. Níbo ni a ti yọ àkọ́rí tòní? Látinú ìwé ìfihàn orí kejì láti ẹsẹ̀ kẹjọ títí dé ẹsẹ̀ kẹwàá. Ìwé ìfihàn orí kejì láti ẹsẹ̀ kẹjọ títí dé ìkẹwàá. Àti sángẹ́lì ìjọ ní Smyrna kọ̀wé nǹkan wọ̀nyí ẹni tí í ṣe ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn wí ẹni tí ó ti kú tí ó sì tún wà láàyè. Èmi mọ iṣẹ́ rẹ àti ìpọ́njú àti àìní rẹ, ṣùgbọ́n ọlọ́rọ̀ ni ọ́. Èmi sì mọ ọ̀rọ̀ òdì sí Ọlọ́run tí àwọn tí wọ́n wípé Júù ni àwọn tìkálára wọn tí wọn kì í sì ń ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n tí wọ́n jẹ́ sínágọ́gù ti Sátánì. Ẹsẹ̀ kẹwàá. Má ṣe bẹ̀rù ohunkóhun tí wọ́n ń bọ̀ wá jìyà rẹ̀. Kíyèsí, èṣù yóò gbé nínú yín jù sínú túbú kí a lè dán yín wò. Ẹ̀yin ó sì ní ìpọ́njú ní ọjọ́ 10. Ìwọ sáà ṣe olóòótọ́ dé ojú ikú, èmi ó sì fi adé ìyè fún ọ. Àkọ́rí ti tòní ni ṣe olóòótọ́ dojú ikú. Be thou faithful unto death. Ìwọ ṣe olóòótọ́ dojú ikú. Be thou faithful unto death. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa rí pé àwọn ọmọ Ọlọ́run tí wọ́n ti fìgbà kan jẹ́ olóòótọ́ sí Ọlọ́run, wọ́n á máa fi òtítọ́ wọn sílẹ̀. ìjólóòótọ́ wọn sí Ọlọ́run á máa dalẹ̀ májẹ̀mú wọn pẹ̀lú Ọlọ́run, wọ́n á sì máa tẹ̀lé ìlànà àti ìṣe ti ayé. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí wọ́n bá ń la ìṣòro àti wàhálà kọjá, tí àwọn ènìyàn sì ń bu ẹnu àtẹ́lu ìgbàgbọ́ wọn, tí wọ́n sì ń sọ fún wọn pé ṣé àwọn ló kọ́kọ́ máa gba Jésù ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọn ò ní rí ìtùnú tàbí ọ̀rọ̀ ìmúdúró tàbí ìgbaniníyànjú láti ọ̀dọ̀ àwọn tí wọ́n rí bí onígbàgbọ́ ẹgbẹ́ wọn, ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kùbákùgbé àti àwọn ọ̀rọ̀ ìrẹ̀wẹ̀sì ni wọ́n máa gbọ́ láti ẹnu àwọn tí ó pera wọn ní onígbàgbọ́ tí wọ́n rọ̀ mọ́ wọn, tó rọ̀gbà yí wọn ká. Nígbà tí wọ́n bá máa wo wájú wẹ̀yìn wọ̀ tún wò sí, wọ́n á sọ òtítọ́ àti ìdúróṣinṣin wọn nù níwájú Ọlọ́run, wọ́n á sì darapọ̀ mọ́ ìṣe àti ìlànà ayé. Èyí wọ́pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ní àgbègbè wa àti ní àkókò ìkẹyìn yìí bí ayé ti ń lọ, wípé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń ju ìjólóòótọ́ wọn nù sí Ọlọ́run nítorí àwọn ìlàkọjá kan tàbí òmíràn, wọ́n sì ń tẹ̀lé ìlànà ayé. Ṣùgbọ́n ọ̀rọ̀ tòní ń jáde sírò àwọn tí èyí ń bá wí wípé Olúwa sọ pé ṣe olóòótọ́ títí dé ojú ikú, èmi yóò sì fún ọ ní adé ìyè. Mélòó ni ọ̀pọ̀lọpọ̀ tí ó ń retí pé àwọn ó gba adé ìyè ní ìkẹyìn ọjọ́ táwọn bá dé ilé ògo. Ẹ ò ní lè gba adé ìyè bí ó ṣe pé ẹ bá jẹ́ olótìtọ́ sí Ọlọ́run. Mélòó ni ọ̀pọ̀lọpọ̀ tó ń retí ọkọ ìyàwó láti farahàn ní àwọ̀ sánmọ̀ wípé a ó fi aṣọ òdodo wọ̀ wọ́n, a ó sì fún wọn ní adé ìyè. Ẹ ò ní lè gba adé ìyè àfi tí ẹ bá ṣe olótìtọ́ títí dé ojú ikú, títí dé ojú ẹ̀gàn, títí dé ojú ìkọ̀sílẹ̀ kan kọ̀yìn sílẹ̀ gan. Àwọn yìí ni adé ìyè wà fún. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Gẹ́gẹ́ bí ẹsẹ̀ kẹwàá ibi tí a ti yọ àkọ́rí yẹn ti sọ, ó ní má ṣe bẹ̀rù ohunkóhun tí wọ́n ń bọ̀ wá jìyà rẹ̀. Mò ń ka ìfihàn chapter 2 verse 10 fún ẹni tó ṣẹ̀ṣẹ̀ sí rédíò rẹ̀ síbẹ̀. Má ṣe bẹ̀rù ohunkóhun tí wọ́n ń bọ̀ wá jìyà rẹ̀. Kíyèsí, èṣù yóò gbé nínú yín jù sínú túbú kí a lè dán yín wò, ẹ̀yin ó sì ní ìpọ́njú ní ijọ́ 10. Ìwọ sáà ṣe olóòótọ́ dojú ikú, èmi ó sì fi adé ìyè fún ọ. Be thou faithful unto death. Ìwọ ṣe olóòótọ́ dojú ikú ní àkọ́rí tí ó ń jáde lónìí sí wa. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Àwọn wo ni a sọ ọ̀rọ̀ yìí sí? Tó bá rí ibi tí a ti bẹ̀rẹ̀, a bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹjọ. Ó ní àti sí áńgẹ́lì ìjọ ní Smyrna kọ̀wé. Ìjọ Ọlọ́run ni a sọ ọ̀rọ̀ yìí sí, ìjọ Smyrna. Èyí ni wípé bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ yìí ń jáde sí àwa náà lónìí, torí pé ìjọ kan ṣoṣo ló ń bẹ, Olúwa kan ló sì ń bẹ, ìgbàgbọ́ kan ní ń bẹ, baptism kan ní ń bẹ, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti fìdí gbogbo yìí múlẹ̀. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. A sọ ọ̀rọ̀ yìí fún ìjọ Ọlọ́run, a kò sọ fún àwọn kèfèrí tàbí àwọn tí kò tí ì gba Jésù. Àwọn tí a sọ ọ̀rọ̀ yìí sí, kí ni èrèdí tí a fi sọ ọ̀rọ̀ yìí sí wọn? Àkọ́kọ́, àwọn wo la sọ sí? A sọ sí ìjọ Ọlọ́run, àwọn tí a ti wẹ̀ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tí a sì ti fi ẹ̀mí mímọ́ ṣe ìdìdí ìgbàlà wọn.
àwọn ni a sọ ọ̀rọ̀ yìí sí wípé ṣe olóòótọ́ dójú ikú, èmi ó sì fi adé ìyè fún ọ. Èkejì, kí ni èrèdí tí a fi sọ ọ̀rọ̀ yìí fún wọn tí ọ̀rọ̀ yìí fi jáde? A fi èrèdí náà hàn tí a fi sọ ọ̀rọ̀ yìí fún wọn nínú ẹsẹ̀ 9. Èmi mọ iṣẹ́ rẹ àti ìpọ́njú rẹ àti àìní rẹ, ṣùgbọ́n ọlọ́rọ̀ ni ọ́. Èmi sì mọ ọ̀rọ̀ òdì sí Ọlọ́run tí àwọn tí ń wípé Júù ni àwọn tìkálára wọn tí wọn kì í ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n tí wọ́n jẹ́ ti sinagogu ti Sátánì. Ẹ rí i pé àwọn èèyàn wọ̀nyí, èrèdí tí a fi sọ ọ̀rọ̀ yìí fún wọn ni pé wọ́n la ìṣòro kọjá. Gẹ́gẹ́ bí ẹsẹ̀ 9 sì sọ, ó ní mo mọ iṣẹ́ rẹ àti ìpọ́njú. Ìyẹn ni pé wọ́n la ìpọ́njú kọjá, wọ́n la wàhálà kọjá. Ó ní àti àìní rẹ, wọ́n la àìní kọjá. Ó ní ṣùgbọ́n ọlọ́rọ̀ ni ọ́. Nítòótọ́ nípa ti ara àti ní ojú ìwòye ti òde ara wọ́n jẹ́ aláìní tálákà, ṣùgbọ́n níwájú Ọlọ́run Bíbélì sọ pé ọlọ́rọ̀ ni wọ́n nínú ẹ̀mí. Ìyẹn pé wọ́n kún fún ohun tẹ̀mí, orí ọ̀fẹ́ gbogbo ń bẹ nínú ayé wọn. Mélòó ni ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ tó ń la àìní àti ìpọ́njú lóríṣiríṣi ọ̀nà kọjá lónìí? Wọ́n sì ti fi ẹ̀kọ́ òdì tòní, wọ́n ti fi rú wọn lójú wípé Ọlọ́run kò dára sí wọn. Ìdí rẹ̀ ni màá máa pariwo, màá sì máa sọ gbogbo ìyìn rere tó bá ti ń tẹnumọ́ pa ó lówó, a ó lọ́rọ̀, a ó jẹ gbogbo ẹ̀, tí kò jẹ́ kó máa yá àwọn èèyàn wípé tóóró àti híhá ni ọ̀nà tó lọ ibi ìyè, wípé gbogbo ẹ̀ ò ní máa dùn lójoojúmọ́. Ìyìn rere ẹ̀kọ́ àwọn ẹ̀mí òṣù ni o, ìyìn rere èké ni. Ìtorí pé bíbá yìí tó fi hàn gbangba pé Bíbélì fi hàn pé àwọn ọmọ Ọlọ́run wọ̀nyí, Ọlọ́run jẹ́rìí wọn wípé ọlọ́rọ̀ ni wọ́n jẹ́ nínú ẹ̀mí. Ó ní nítòótọ́ aláìní ni wọ́n jẹ́ nípa ti ara. Ó ní ní ti ara wọ́n la ìpọ́njú kọjá. Ó ní wọ́n sọ ọ̀rọ̀ òdì sí Ọlọ́run nínú ayé wọn, ṣùgbọ́n Ọlọ́run dá wọn mọ̀. Mélòó ni ìyìn rere tó ti wọ́pọ̀ lónìí tí ó jẹ́ kó yé wa wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn ọmọ Ọlọ́run bá ń la ìṣòro kọjá, wọ́n ń la ìní kọjá, nǹkan le fún wọn. Ìyìn rere yà máa sọ wípé ẹni ègún ni wọ́n, pé kán lọ wá Ọlọ́run wọn dáadáa, Ọlọ́run wọn ò dára sí wọn, pé wọn ò mọ Ọlọ́run. Irú àwọn ẹ̀kọ́ búburú wọ̀nyí bo ni ó ti jáde? Ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù ni, gẹ́gẹ́ bí ìwé Tímótì ti sọ pé níkẹyìn ọjọ́, ó ní àwọn èèyàn yóò máa fiyèsí ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù. Ó ní wọn ó máa tẹ̀lé ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù, ẹ̀kọ́ tó ti ọ̀run àpáàdì wá ni, ẹ̀kọ́ tí kò ní ìtùnú nínú, ẹ̀kọ́ tí kò lè gbé àwọn olódodo ró ni, ẹ̀kọ́ tí yóò fà wọ́n ṣubú ni ẹ̀kọ́ wọ̀nyí. Ṣùgbọ́n Olúwa kọ sí ìjọ yìí wípé ó ní òun rí gbogbo àìní rẹ̀, ó ní nítòótọ́ ọlọ́rọ̀ ló jẹ́ nínú ẹ̀mí. Olúwa jẹ́ kó yé wípé òun rí gbogbo ìpọ́njú rẹ̀. Olúwa jẹ́ kó tún yé wípé gbogbo ọ̀rọ̀ àbùkù àti ẹ̀gàn tí wọ́n ń sọ sí Ọlọ́run nínú ayé rẹ̀ láti ọ̀dọ̀ àwọn tó pera wọn ní Júù, ṣùgbọ́n tí wọn kì í ṣe Júù, tó jẹ́ pé sinagogu Sátánì ni wọ́n, ó ní òun rí gbogbo rẹ̀. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Èrèdí tí ọ̀rọ̀ yìí fi jáde sí wọn nìyẹn. A sọ ọ̀rọ̀ yìí fún àwọn tí ń la ìpọ́njú kọjá. Ẹsẹ̀ 10 wá sọ pé má bẹ̀rù ohunkóhun tí wọ́n ń bọ̀ wá jìyà rẹ̀. Olúwa gba ìjọ yìí níyànjú pé kó má bẹ̀rù àwọn àlàkọjá mìíràn tó ṣì ń bẹ níwájú rẹ̀. Ó ní kíyèsí èṣù yóò gbé nínú ìjù sínú túbú. Lédè mìíràn, Sátánì yóò ju ọ̀pọ̀lọpọ̀ sínú àwọn túbú ìpọ́njú, túbú àìní, túbú wàhálà. Kódà gan yóò ju òmíràn sínú túbú àìsàn nínú wọn àti oríṣiríṣi ìrìkèrúdò. Ó ní kí a lè dán yín wò. Ó ní a ó dán wọn wò, a ó dán ìgbàgbọ́ wọn wò. Ẹ̀yin ó sì ní ìpọ́njú ní ijọ́ 10. Ìwọ sáàṣì olóòótọ́ dojú ikú, èmi ó sì fi adé ìyè fún ọ. Mélòó ni Sátánì jù sínú túbú ìpọ́njú lónìí? Mélòó ni Sátánì jù sínú oríṣiríṣi túbú àìsàn àti oríṣiríṣi àwọn túbú àlàkọjá tó fi wọ́n sínú ìdè híhá gágá? Wọ́n gbàdúrà, ó dàbí ìgbà tó ẹ pé Ọlọ́run kò kẹ́tí sí wọn. Rárá o, ọ̀rọ̀ yìí ń jáde sí ọ lónìí tí ọ̀rọ̀ tòní bá bá ọ wípé má rò pé Olúwa gbàgbé rẹ̀. Olúwa sọ fún ìjọ yìí wípé olótìtọ́ ló jẹ́ níwájú òun, pé ó sì jẹ́ ọlọ́rọ̀ nínú ẹ̀mí, ṣùgbọ́n ó jẹ́ kó yé wípé òun rí gbogbo àlàkọjá rẹ̀. Ọlọ́run wá sọ wípé kó ṣe olóòótọ́ dé ojú ikú, pé òun á fi adé ìyè fún un. Mo tún fẹ́ pe àkíyèsí sí kókó kan ní ẹsẹ̀ 9. Ó ní èmi mọ ìpọ́njú rẹ̀ àti èmi mọ iṣẹ́ rẹ̀ àti ìpọ́njú àti àìní rẹ̀, ṣùgbọ́n ọlọ́rọ̀ ni ọ́. Ǹjẹ́ o mọ̀ wípé ní ọ̀pọ̀lọpọ̀ òdiwọ̀n tí ayé fi ń wo ìgbàgbọ́ tó dá lónìí kọ́ ni òdiwọ̀n tí Ọlọ́run fi ń wò? Máa tún sọ lẹ́ẹ̀kan sí. Òdiwọ̀n tí Ọlọ́run ó yàtọ̀ sí òdiwọ̀n tí ènìyàn. Òdiwọ̀n tí a fi ń wo ìgbàgbọ́ lónìí ni pé tó bá ti ń lo mọ́tò, tó ń lo ohun tó dára, iṣẹ́ ìránṣẹ́ ti dùn nìyẹn, pé Ọlọ́run dára sí ẹ. Òdiwọ̀n táyé nìyẹn. Òdiwọ̀n tí ẹ̀mí tí Ọlọ́run fi ń wo ìgbàgbọ́ ju ti ayé lọ. Ọlọ́run sọ fún ìjọ yìí wípé ó ní aláìní ló jẹ́ ní ti ara, ó ní ṣùgbọ́n ọlọ́rọ̀ ló jẹ́ ní ti ẹ̀mí.
nítorí náà ẹ̀yin tí ìwàásù tòní tí ẹ ní àǹfààní láti máa gbọ́, mo fẹ́ kí ẹ paradà láti di titun nínú ìrònú yín pé òdiwọ̀n tí ayé fi ń wo ìgbàgbọ́ yàtọ̀ sí òdiwọ̀n tí Ọlọ́run fi ń wo ìgbàgbọ́. Ìgbà mìíràn lè máa la ìpọ́njú kọjá ṣùgbọ́n kó jẹ́ wípé níwájú Ọlọ́run á dá ọmọ. Ìgbà mìíràn sì lè wà ó lè kó wọn ayé yìí àti dúkìá ayé ìjọ lábẹ́ pé Ọlọ́run gbọ́ àdúrà rẹ ṣùgbọ́n kó jẹ́ pé Ọlọ́run kò dá ọmọ. Kókó ẹ̀kọ́ tòní ń jẹ́ kó yé wa pé fún ẹ̀yin tí ẹ jẹ́ olótìtọ́ sí Ọlọ́run tí ẹ sì ń la àwọn ìṣòro kan kọjá nínú ayé yín, ọ̀rọ̀ Olúwa ń jáde sí ní ẹsẹ̀ 10 wípé ṣe olóòótọ́ títí di ojú ikú, òun ó sì fi adé ìyè fún ọ. Be thou faithful unto death, and I will give you a crown of life. Yìí ni kókó àkọ́kọ́ ní ẹsẹ̀ 9 tí mo fẹ́ pe àkíyèsí sí. Èmi sì mọ ọ̀rọ̀ òdì sí Ọlọ́run tí àwọn tí ń wí pé Júù ni àwọn tìkára wọn tí wọn kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n jẹ́ sínágọ́gù Sátánì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ti bá Sátánì múlẹ̀ tí wọ́n ti tẹ iṣẹ́ ìránṣẹ́ wọn nídìí, wọ́n ti gba agbára àfọ̀ṣẹ àti agbègbè agbára búburú fi mú iṣẹ́ ìránṣẹ́ wọn gbòòrò, fi kó ọrọ̀ ayé jọ. Wọ́n á máa wàásù dídùn, wọ́n á máa sọ wípé bó o bá lówó tó o bá ní ọrọ̀ tí nǹkan ò bá lọ déédé fún ẹ tó bó ṣe yẹ, lọ wá Ọlọ́run ẹ dáadáa, Ọlọ́run ò dá ọmọ. Àwọn wọ̀nyá máa sọ ọ̀rọ̀ òdì sí ẹ̀yin tí ẹ ṣe olótìtọ́ nínú Kristi láti mú kí agara lè dá yín. Sátánì ló ń gbẹnu wọn sọ̀rọ̀. Ó gbọ́dọ̀ jẹ́ kí yẹn kó mi ọkàn rẹ. Jẹ́ kí ọ̀rọ̀ tí ó ń jáde lónìí láti ní ìwé ìfihàn orí 2 ẹsẹ̀ 9 títí di ẹsẹ̀ 11 jẹ́ ó jẹ́ ọ̀rọ̀ ìtùnú fún ẹ. Kí o sì rántí pé ìjọ Smyrna lára ìjọ 7 tí a kọ ìwé sí nínú ìwé ìfihàn, ìjọ 2 péré ni Ọlọ́run sọ ohun rere nípa wọn tí kò rí àbùkù sí wọn. Òun ni ìjọ Smyrna àti ìjọ Philadelphia. Lọ ka gbogbo ìwé tí a kọ sí ìjọ 7. Gbogbo ìjọ tó kù èmi ni ìjọ Éfésù, ìjọ Làdókíà, ìjọ Sádì, gbogbo àwọn ìjọ Tíátírà, gbogbo wọn pátá lọ́lọ́run sọ fún pé tán bá ṣe àtúnṣe níbì kan ní ayé wọn pé wọ́n á dá wọn lẹ́jọ́. Ṣùgbọ́n ìjọ Smyrna àti ìjọ Philadelphia nìkan ni ìjọ tí Ọlọ́run kò sọ nǹkan búburú sí wípé wọ́n kù díẹ̀ káàtó. Ó gbà wọ́n níyànjú, ó sì sọ ohun ṣẹ́ rere wọn. Lára àwọn ìjọ wọ̀nyí ni ìjọ Smyrna. Ìjọ Smyrna jẹ́ ìjọ tó jẹ́ pé ó jẹ́ aláìní, ó kúṣẹ̀, kò ní nǹkan kan, ó ń la ìpọ́njú kọjá, ó sì ń fara gba ọ̀rọ̀ òdì láti ọ̀dọ̀ àwọn tí ó ti bá Sátánì múlẹ̀ tán bẹ nínú ìjọ sínágọ́gù sí Sátánì. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún ìjọ yìí pé ọlọ́rọ̀ ló jẹ́ níwájú mi. Ọlọ́run sọ fún ìjọ yìí wípé òun dá a mọ̀. Ọlọ́run sọ fún wípé kó ṣe olóòótọ́ títí dé ojú ikú, òun ó fi adé ìyè fún un. Nítorí náà nínú ẹ̀kọ́ yìí ó ń kọ́ wa ní àwọn ìfihàn kan. Ìfihàn àkọ́kọ́ ni pé ojú ìwòye ti ayé kọ́ ni ojú ìwòye ti Ọlọ́run. Ayé lè máa bẹnu àtẹ́lù ọ nítorí Kristi tí ó gbà, ṣùgbọ́n kí Ọlọ́run kó máa yìn ọ́. Èyí ni pé ìwọ ṣe olóòótọ́ dójú ikú. Èyí ni pé ẹ̀kọ́ kejì ni wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí kò sí ní ìhà ti Ọlọ́run ló máa ń bẹnu àtẹ́lù àwọn ọmọ Ọlọ́run torí pé wọ́n ti bá Sátánì múlẹ̀. Ajẹgbodò wọn wá ènìyàn kúnra, wọ́n ti mọ̀ pé ọ̀run ègbé làwọn ò fi parí ìrìn àjò ayé wọn. Wọ́n á sì máa wá àwọn ènìyàn kúnra tí wọ́n máa jọ lọ sí ọ̀run ègbé. Nítorí èyí wọ́n á máa sọ àwọn ọ̀rọ̀ kùbákùgbé. Wọ́n lè sọ pé Ọlọ́run kò dára sí ọ ló fi ń la ìṣòro yẹn kọjá. Wọ́n lè sọ pé Ọlọ́run kò dára sí ọ ló fi ń la ìní kọjá ni àìsàn fi ń bá ọjà. Má dá wọn lóhùn. Ìwọ ṣe olóòótọ́ pẹ̀lú Kristi dojú ikú. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Àwọn tí a sọ ọ̀rọ̀ yìí fún nìyẹn, ohun tán là kọjá nìyẹn. So nínú ẹsẹ̀ Bíbélì yìí ó fi hàn gbangba wípé kì í ṣe gbogbo ìgbà tí ènìyàn bá ń la ìṣòro kọjá ni ó fi hàn wípé Ọlọ́run kò dára sí. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Kò rí bẹ́ẹ̀. Kò rí pé nítorí pé ó ń la ìṣòro kọjá àìní tàbí àwọn ìṣòro kan kò fi hàn wípé Ọlọ́run kò dára sí ọ. Ọlọ́run bá àwọn èèyàn yìí sọ̀rọ̀ láti fi ìtùnú hàn fún wọn wípé òun wà níhà wọn, òun sì dá wọn mọ̀ gidigidi. Èyí ń fi hàn pé nípa ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá ń la ìṣòro kọjá kò fi hàn pé o kò sí nínú ìfẹ́ Ọlọ́run. Fún àpẹẹrẹ, tó bá ka ìwé ìṣẹ̀wọ̀n Àpọ́stélì orí 16, ìwé ìṣẹ̀wọ̀n Àpọ́stélì orí 16, wàá rí pé ìran jáde sí Pọ́ọ̀lù pé kó máa lọ sí ìlú Macedonia. Ó rí nínú ìran wípé ẹnìkan sọ fún pé máa bọ̀ wá sí Macedonia. Paul sì tẹ̀lé ìran náà, ó sì gbé ìrere lọ sí Macedonia. Ó ti rí bẹ́ẹ̀ yẹn. Ìwé ìṣàn Apostoli chapter 16 láti ẹsẹ̀ 6. Wọ́n sì la ẹ̀kún Phrygia jà àti Galatia tí a ti ọ̀dọ̀ ẹ̀mí mọ́kàn fún wọn láti sọ̀rọ̀ ní Asia. Nígbà tán dé ọ̀kánkán Mísíà, àwọn gbé wò láti lọ sí Bítíníà.
ṣùgbọ́n ẹ̀mí Jésù kò gbà fún wọn. Nígbà tí wọ́n sì kọjá lẹ́bàá Mísíà, wọ́n sọ̀kalẹ̀ lọ sí Troasi. Ẹsẹ̀ 9 ni mo dé yẹn, ṣá Apostoli 16:9 mo dé yẹn. Ìran kan sì hàn sí Pọ́ọ̀lù lóru, ọkùnrin kan ará Macedonia dúró, ó sì ń bẹ̀ wípé ré kọjá wá sí Macedonia kí ó sì ràn wá lọ́wọ́. Nígbà tó sì ti rí ìran náà lọ́gán, àwa múra láti lọ sí Macedonia, a sì gbà pé Olúwa ti pè wá láti wàásù ìrere fún wọn. Sórí nǹkan tó bá ka ìtàn yìí dáadáa, ìlú Macedonia yìí ni wọ́n dé, ni wọ́n ti wàásù ìgbàlà fún Lydia elése àlùkò ará ìlú Tíátírà. Níbẹ̀ ni ó ti bá Jésù pàdé. Ìlú Macedonia yìí ni wọ́n ti ṣiṣẹ́ ìyanu kan tó lé ẹ̀mí àìmọ́ jáde lára obìnrin kan tó ń lo ẹ̀mí àfọ̀ṣẹ. Verse 16 mo dé. Ó sì ṣe bí àwa ti ń lọ síbi àdúrà náà, ọmọbìnrin kan tó ní ẹ̀mí àfọ̀ṣẹ pàdé wa, ẹni tí ó ń fi àfọ̀ṣẹ mú èrè púpọ̀ fún àwọn olúwa rẹ̀ wá. Òun náà ni ó ń tọ Pọ́ọ̀lù àti àwa lẹ́yìn, ó sì ń kígbe wípé àwọn ọkùnrin yìí ni ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo tí wọ́n ń kéde ọ̀nà ìgbàlà fún yín. Ó sì ṣe ìlọ́jọ́ púpọ̀, ṣùgbọ́n nígbà tí inú Pọ́ọ̀lù bàjẹ́ tí ó yí padà, ó wí fún ẹ̀mí náà pé mo pàṣẹ fún ọ ní orúkọ Jésù Kristi kí ó jáde lára rẹ̀. Ó sì jáde ní wákàtí kan náà. Ẹsẹ̀ 19. Nígbà tí àwọn olúwa rẹ̀ sì rí i pé ìgbẹ́kẹ̀lé èrè wọn pin, wọ́n mú Pọ́ọ̀lù òun sílẹ̀, wọ́n sì wọ́ wọn lọ sí ọjà tọ̀ àwọn ìjòyè lọ. Nígbà tí wọ́n sì mú wọn tọ̀ àwọn onídàájọ́ lọ, wọ́n wí pé àwọn ọkùnrin wọ̀nyí tí ń ṣe Júù, wọ́n ń yọ ìlú wa lẹ́nu jọjọ, wọ́n sì ń kọ́ni ní àṣà tí kò yẹ fún wa, àwọn ẹni tí ń ṣe Róòmù, láti gbà àti láti tẹ̀lé. Ọ̀pọ̀ ènìyàn sì jùmọ̀ dìde sí wọn. Àwọn olórí sì fà wọ́n ní aṣọ ya, wọ́n sì pàṣẹ kí a fi ọ̀gọ lù wọ́n. Nígbà tí wọ́n sì lù wọ́n púpọ̀, wọ́n sọ wọ́n sínú túbú. Wọ́n kìlọ̀ fún onítúbú kí ó pa wọ́n mọ́ dáradára. Nígbà tí ó gbọ́ irú ìkìlọ̀ bẹ́ẹ̀, ó sọ wọ́n sínú túbú nínú lọ́hùn, ó sì kan àbàmọ́ wọn ní ẹsẹ̀. Ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́ òru, Pọ́ọ̀lù òun Sílà ń gbàdúrà, wọ́n sì ń kọrin ìyìn sí Ọlọ́run. Àwọn ará túbú sì tẹ́tí sí wọn. Sórí nǹkan, àwọn èèyàn yóò dédé lọ sí Macedonia, ẹ̀mí Ọlọ́run ló ní kán lọ. Ní Macedonia tí wọ́n lọ, ẹ wo wàhálà tó dé bá wọn. Wọ́n jù wọ́n sínú túbú, ṣùgbọ́n nínú ìṣòro wọn wọ́n ń yọ̀, wọ́n sì ń yọ̀ sí Ọlọ́run, wọ́n kọrin ìṣẹ́gun. Gbogbo alamọ ìtàn yìí, ìṣẹ̀lẹ̀ láṣẹ, ìdè wọn sì já. Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwàásù burúkú tó gbayé kan lónìí láti ẹnu àwọn wòlíì èké, àwọn tó ti bá Sátánì múlẹ̀, wọ́n á sọ fún ẹ pé tó bá ń la ìṣòro kọjá, Ọlọ́run kò dára sí ọ. Wọ́n á tilẹ̀ sọ pé lọ tún Ọlọ́run rẹ rí. Ìwọ gan wàá wù ọ̀tún wàá wù ọ̀sẹ̀, àwọn ọ̀rọ̀ kùbákùgbé ni wàá máa gbọ́ lẹ́nu àwọn ọmọ Ọlọ́run tí ó fi ara rọ̀. Wàá rí pé àdàbí ìgbà tí kò sí ìrètí. Ọ̀pọ̀lọpọ̀ ìdánwò báyìí ló dé bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run, wọ́n á sì sọ òtítọ́ àti ìjólóòtọ́ wọn nù sí Ọlọ́run. Wọ́n á ní ṣèbọ́ Ọlọ́run náà ni mò ń sìn, kí ló ń wò tí gbogbo eléyìí dé bá mi. Ìwọ olùgbọ́ mi, ọ̀rọ̀ ìtùnú ń jáde sí ọ pé jẹ́ olóòótọ́ títí dé ojú ikú, ìwọ ó sì gbàdé ìyè. Kí o sì mọ̀ lónìí pé líla ìṣòro kọjá kò fi hàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé o kò sí nínú ìfẹ́ Ọlọ́run. Kí o sì túmọ̀ lónìí wípé líla ìṣòro kọjá kò fi hàn pé Ọlọ́run kò dá ọ mọ̀. Kí o rántí pé Olúwa sọ fún ìjọ Smyrna pé òun dá a mọ̀ pé ọlọ́rọ̀ ló jẹ́ nínú ẹ̀mí. Kó o rántí ìtàn Pọ́ọ̀lù tí a kà wípé àti ọwọ́ ẹ̀mí mọ́ darí wọn lọ sí Macedonia, síbẹ̀ wọ́n la ìṣòro kọjá. Ọlọ́run sì wà nínú ìfẹ́ wọn, ó wà nínú ètò àlàkọjá wọn. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ ká wo àpẹẹrẹ àwọn tó ń bẹ nínú ìfẹ́ Ọlọ́run nínú Bíbélì, tó jẹ́ pé nínú ìfẹ́ Ọlọ́run ni wọ́n wà, síbẹ̀ wọ́n la ìṣòro kọjá. Àpẹẹrẹ àkọ́kọ́ tí a fẹ́ wò ní Jósẹ́fù alálàá, tí gbogbo wa mọ̀ sí Jósẹ́fù. Ìwé Genesis chapter 45, Genesis 45 láti ẹsẹ̀ 2. Ó sì sọkún kíkan, àti àwọn ará Íjíbítì àti àwọn ará ilé Fáráò gbọ́. Jósẹ́fù sì wí fún àwọn arákùnrin rẹ̀ pé èmi ni Jósẹ́fù, bàbá mi wà síbẹ̀. Àwọn arákùnrin rẹ̀ kò sì lè dá lóhùn nítorí tí ẹ̀rù bà wọ́n níwájú rẹ̀. Jósẹ́fù sì wí fún àwọn arákùnrin rẹ̀ pé èmi bẹ̀ yín súnmọ́ ọ̀dọ̀ mi. Wọ́n sì súnmọ́. Ó wí pé èmi ni Jósẹ́fù, arákùnrin tí ẹ̀yin tà sí Íjíbítì. Ẹsẹ̀ 5. Ǹjẹ́ nísinsìnyí ẹ má banújẹ́, kí ẹ má sì ṣe bínú sí ara yín tí ẹ̀yin tà mí sí yín, nítorí pé Ọlọ́run ni ó rán mi síwájú yín láti gba ẹ̀mí là. Láti ọdún 2 yìí ni ìyàn ti mú ní ilẹ̀, ó sì tún kù ọdún 5 sí nínú èyí tí a kì yóò tú ilẹ̀ tàbí kórè. Ọlọ́run sì rán mi síwájú yín láti dá irú ọmọ sí fún yín lórí ilẹ̀, àti láti fi ìgbàlà ńlá gba ẹ̀mí yín là. Verse 8. Ǹjẹ́ nísinsìnyí kì í ṣe ẹ̀yin ni ó rán mi sí yín bí kò ṣe Ọlọ́run. Ṣé rí èdè yẹn? Jósẹ́fù kò mú àwọn ẹ̀gbọ́n rẹ̀ ní ọ̀tá,
ó rí ọwọ́ Ọlọ́run nínú ìrìn àjò rẹ̀. Gbogbo yín lẹ mọ̀ ìtàn Joseph aparọ́ mọ́ nípa pé ìyàwó ọ̀gá rẹ̀ parọ́ mọ́ torí kò fẹ́ bá a ṣe. Ó lọ sínú túbú, agbọ́ tí Gọ́ gbàgbé Joseph kò rántí rẹ̀. Síbẹ̀ Joseph jẹ́ olótìtọ́ nínú gbogbo àlàkọjá rẹ̀, kò rí bí pé Ọlọ́run ti gbàgbé òun. Ní ìkẹyìn a gbé lọ sí ipò gíga. Èyí ni pé bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó bá ṣe olótìtọ́ sí Ọlọ́run nínú gbogbo àlàkọjá wọn. Èyí ni wípé a ó bẹ̀ wọ́n wò ní àsìkò tí wọ́n rò pé ìrètí ti pin fún àwọn. Ní ìkẹyìn rẹ̀ wọ́n ó fi adé ìyè fi ṣe èrèjẹ ní ìjọba Ọlọ́run, gẹ́gẹ́ bí ibi tí a kà ti sọ pé ìwọ ṣe olóòótọ́ títí dé ojú ikú, èmi ó sì fi adé ìyè fún ọ. Àpẹẹrẹ mìíràn tí a tún máa wò òun ni Rúùtù ará ìlú Móábù. Ìyẹn ni pé Rúùtù ará ìlú Móábù nínú ìwé Rúùtù orí kìíní ẹsẹ̀ 16, Ruth chapter 1 verse 16. Rúùtù sì wí pé má ṣe rọ̀ mí láti fi ọ́ sílẹ̀ tàbí láti padà kó lẹ́yìn rẹ, nítorí ibi tí wọ́n bá lọ lèmi ó lọ, ibi tí wọ́n bá sì wọ̀ lèmi ó wọ̀. Àwọn ènìyàn rẹ ni yóò máa ṣe ènìyàn mi, Ọlọ́run rẹ ni yóò sì máa ṣe Ọlọ́run mi. Rúùtù ṣe olótìtọ́ pẹ̀lú Naomi. Ó rí wípé Ọlọ́run Naomi ni Ọlọ́run alààyè. Ó sì dúró pẹ̀lú rẹ̀ nínú àlàkọjá rẹ̀, kò ní ọkọ mọ́, kò ní ìrètí. Ìwé Rúùtù yìí náà chapter 2 verse 11 to 12. Ruth chapter 2 verse 11 to 12. Bóásì sì dá lóhùn, ó wí fún un pé gbogbo ohun tí ìwọ ṣe fún ìyá ọkọ rẹ láti ìgbà ikú ọkọ rẹ láti rò fún mi pátápátá, àti bí ìwọ ti fi bàbá àti ìyá àti ilẹ̀ ìbí rẹ sílẹ̀, tí ìwọ sì wá sọ́dọ̀ àwọn ènìyàn tí ìwọ kò mọ̀ rí. Kí Olúwa kí ó san ẹ̀san iṣẹ́ rẹ. Ẹ̀san kíkún ni kí a san fún ọ láti ọwọ́ Olúwa Ọlọ́run Ísírẹ́lì wá, lábẹ́ apá ìyẹ́ ẹni tí ìwọ wá gbẹ́kẹ̀lé. Wo àdúrà yẹn. Ó ní Ọlọ́run tó fi ṣe ìgbẹ́kẹ̀lé, tó kọ àwọn òbí rẹ, tó kọ ìlú rẹ sílẹ̀, tó kọ àwọn òrìṣà sílẹ̀. Ó ní Ọlọ́run Ísírẹ́lì yẹn yóò san ẹ̀san fún ọ. Ọ̀rọ̀ yìí ń jáde sí ẹ̀yin tí ẹ ṣe olótìtọ́ sí Ọlọ́run nínú àwọn àlàkọjá yín, láìka ọ̀rọ̀ ẹ̀gàn tí wọ́n sọ fún yín. Mo fẹ́ kí o di ọ̀rọ̀ yìí mú, ìlérí tó dájú ni Ọlọ́run yóò san ẹ̀san fún ọ. Níkẹyìn rẹ̀ wá fi adé ìyè fi ṣe èrèjẹ. Ìwọ má ṣe kẹ́tí sí ẹ̀kọ́ òdì tó fẹ́ dá ẹ lágara. Kò rántí pé àwọn olótìtọ́ nu Bíbélì rèé tí wọ́n sì la ìpọ́njú kọjá. Àpẹẹrẹ kẹta, Dáníẹ́lì ńkọ́. Gbogbo yín lẹ mọ̀ ìtàn Dáníẹ́lì, mi ò nídìí àti kà á. Nínú ìwé Dáníẹ́lì kínní orí 9, Dáníẹ́lì àti àwọn ẹkẹgbẹ́ rẹ̀ sọ pé àwọn kì yóò fi oúnjẹ àdídùn ọba bara wọn jẹ. Nínú ìwé Dáníẹ́lì orí 3, àwọn Hébérù mẹ́ta ní kó yé Nebukadnezari pé àwọn ò lè tẹríba fún òrìṣà rẹ̀. Wọ́n ṣe olótìtọ́ sí Ọlọ́run títí dójú ikú, Ọlọ́run sì gbé wọn ga. Nínú ìwé Dáníẹ́lì orí 4, wọ́n dìtẹ̀ mọ́ Dáníẹ́lì pé kò gbọdọ̀ ké pe Ọlọ́run mìíràn. Dáníẹ́lì máa dúró ṣinṣin, ó sì gba àdúrà, kò tilẹ̀kùn mọ́rí. Wọ́n ló ṣí fèrèsé ni, wọ́n sì mú Dáníẹ́lì, wọ́n máa jù sínú ihò kìnìún. Ẹsẹ̀ 16, Daniel chapter 6:16. Ọba kèfèrí sọ fún Dáníẹ́lì, ó ní Ọlọ́run rẹ tí wọ́n ń sìn láìsinmi àti láìṣàárẹ̀, ó ní yóò gbà ọ́ lọ́wọ́ kìnìún. Àpẹẹrẹ mìíràn, ó di àpẹẹrẹ mẹ́ta tí mo ti fún yín, àpẹẹrẹ àwọn tó ṣolóòtọ́ sí Ọlọ́run, a sì san wọ́n ní ẹ̀san kẹ́yìn. Àpẹẹrẹ mìíràn ni Mósè nínú ìwé Hébérù orí 11. Hébérù orí 11 láti ẹsẹ̀ 24. Hebrew chapter 11 from verse 24. Nípa ìgbàgbọ́ ni Mósè nígbà tó dàgbà, ó kọ̀ kí a máa pòun lọ́mọbìnrin Fáráò. Ó kúkú yàn àti máa bá àwọn ènìyàn Ọlọ́run jìyàjò àti fàájì ẹ̀ṣẹ̀ fún ìgbà díẹ̀. Ó ka ẹ̀gàn Kristi sí ọrọ̀ tó pọ̀ ju àwọn ìṣúra Egypt lọ, nítorí tí ó ń wo èrè náà. Verse 27. Nípa ìgbàgbọ́ ni ó kọ Egypt sílẹ̀ láì bẹ̀rù ìbínú ọba, nítorí ó dúró ṣinṣin bí ẹni tó rí ẹni àìrẹ́. Wo ìgbàgbọ́ Mósè, ó dúró ṣinṣin sí Ọlọ́run nínú àlàkọjá rẹ̀. Ní ìkẹyìn rẹ̀, ìwé Ditarónómì sọ wípé kò tún sí wòlíì tó dàbí Mósè mọ́ ní Ísírẹ́lì, ẹni tí Ọlọ́run mọ̀ lójúkojú. Gbogbo àwọn tó ṣe olótìtọ́ sí Ọlọ́run wọ̀nyí, òun ni gbogbo wọn ni a san ní ẹ̀san pátápátá. Àpẹẹrẹ karùn-ún òun ni Pọ́ọ̀lù. Nínú túbú, Pọ́ọ̀lù ṣe olóòtọ́ sí Ọlọ́run. Nínú ìwé ìṣàwọn Àpọ́stélì chapter 24, ìwé ìṣàwọn Àpọ́stélì chapter 24 láti verse 25. Bí ó sì ti ń sọ àsọyé nípa òdodo àti ìrékọjá àti ìdájọ́ tí ń bọ̀, ẹ̀rù bà Félíksì, ó dáhùn wípé máa lọ nísinsìnyí náà, nígbà tí mo bá ní àkókò tó wọ̀, èmi ò ránṣẹ́ pè ọ́. Ó sì ń retí pẹ̀lú pé àbá fóun ní owó láti ọwọ́ Pọ́ọ̀lù wá kóun kí ó lè dá a sílẹ̀. Nítorí náà a máa ránṣẹ́ sí i nígbàkúgbà, a máa bá a sọ̀rọ̀. Ṣùgbọ́n lẹ́yìn ọdún méjì, Pókíù Festus rọ́pò Félíksì. Félíksì sì fẹ́ ṣe ojú rere fáwọn Júù, ó fi Pọ́ọ̀lù sílẹ̀ ní òǹdè. Ẹ rí i pé Pọ́ọ̀lù ó mọ̀ wípé Félíksì ń fẹ́ kóun fún òun lówó rìbá kó lè tú sílẹ̀ nínú túbú, ṣùgbọ́n Pọ́ọ̀lù ò fún lówó. Ó ṣe olóòótọ́ sí Ọlọ́run nínú gbogbo àlàkọjá rẹ̀.
àpẹẹrẹ kẹfà òun ni Mikaya. Gbogbo ilẹ̀ mọ̀ ìtàn wòlíì kan tán pè ní Mikaya nínú ìwé àwọn ọba kìíní chapter 22 verse 6 to 9. A ní lè kà chapter 22 verse 6 to 9 tó bá wo ojú ago. Wòlíì máa ń bá ọba Áhábù wípé ẹlẹ́ṣẹ̀ ni. Ọba Áhábù wá sọ fún pé kán lọ pè wá nígbà tó fẹ́ lọ sójú ogun. Ó sọ fún pé tó bá lọ sójú ogun kò ní bọ̀. Ó ní kó jù sínú túbú. Èyí pé ìgbà tó jù sínú túbú, ó sọ fún ọba Áhábù wípé ó ní tó bá lọ tó bá dé, ó ní á jẹ́ pé kì í ṣe Ọlọ́run ló gba ẹnu mi sọ̀rọ̀. Gbogbo ilẹ̀ mọ̀ ìtàn yìí. Ọba Áhábù lọ sójú ogun kò sì padà bọ̀ nítòótọ́. Wòlíì rí inú níbí ni nítorí ìjólóòtọ́ rẹ̀ sí Ọlọ́run. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Mélòó ni ọ̀pọ̀lọpọ̀ yín tí ó ń la wàhálà kọjá lónìí tí ẹ rò pé Ọlọ́run kò dára sí yín? Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Mo fẹ́ kí o mọ̀ pé Ọlọ́run dára sí ọ. Kó má sì ṣe rò pé Ọlọ́run ti ṣe kíni, ó ti gbàgbé rẹ. Èyí ni pé Ọlọ́run kò gbàgbé rẹ rárá. Ṣé o ti rí bẹ́ẹ̀ yẹn? Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Nítorí náà mo fẹ́ kí o tu ara rẹ nínú lónìí kí o mọ̀ pé Olúwa dára sí ọ púpọ̀. Kí ni ewu kíkọ Ọlọ́run sílẹ̀ nínú ìlàkọjá wa tí a bá darapọ̀ mọ́ ayé? Òun ni pé a ó sọ adé ìyè nù. Ìfihàn chapter 3 verse 11 fìdí rẹ̀ múlẹ̀. Ó ní di èyí tí o ní mú ṣinṣin kẹ́lòmíràn má bàa gba adé rẹ̀. Èkejì ni wípé o kò ní lè fi ìjọba Ọlọ́run ṣèrè jẹ. Fún ìbéèrè kan tàbí òmíràn tàbí ọ̀rọ̀ ìyànjú, pè nọ́mbà yìí 08038926927 lẹ́ẹ̀kan sí 08038926927. Bó bá sì ti sọ òtítọ́ rẹ nù tó ti darapọ̀ mọ́ ayé, wá sí ẹsẹ̀ àgbélébùú kó ronúpìwàdà kó padà sọ́dọ̀ Ọlọ́run. 08038926927. Olúwa ń gbàdúrà pé kí ẹ ró àwọn ọmọ Ọlọ́run ní agbára láti jólóòtọ́ sí títí dojú ikú. Àmín.